ni mo pè. Adébímpé ọmọ Àdùnní o. Afẹ́fẹ́ kì í fẹ́ kó má kàn kí oko lára. Níwọ̀n ìgbà tí èdè àìyedè àìgbọ́ra-ẹni-yé ti bẹ́ sílẹ̀ láàrin Adébọ̀wálé àti babaláwo, àwọn kan sọ wípé kò yẹ kí babaláwo kí ó sáré fọ́ ìkòkò ẹ̀mí Adébọ̀wálé. Olórí burúkú ni ọdún. Kí ló wá ṣe ní ilé ìwọ̀n lórí burúkú? Kí ló wá ṣe ní? Bá kábàámọ̀. Fọ́tòyè ẹ bá ṣe léyò. Ẹ bá ṣe eléjẹ bá ṣe léyò. Fọ́tòyè. Ṣùgbọ́n babaláwo ti mọ Adébọ̀wálé láti àná kí ó tó di èní pé ọmọ líle ni Adébọ̀wálé jẹ́, bẹ́ẹ̀ sì ni ẹkùn ni pẹ̀lú. Èyí ló jẹ́ kí ọ̀rọ̀ náà di ẹni yára lògún gbè. Nígbàkigbà tó o bá wá nílò ìbọn yìí tí nǹkan bá di gágà bí ó bá mú ọ fẹ́ dára. Òjìlájú ẹ̀kọ́ tẹ̀sán jẹjẹ rẹ̀. Ẹ gbọ́ ta ni ọ̀dàlẹ̀ láàrin babaláwo àti Adébọ̀wálé? Ta ni olè? Ta ni ọ̀kánjúà? Láàrin àwọn méjèèjì olè sọnù, jàgùdà ń wá. Ọ̀rọ̀ tí mo fẹ́ bí ẹ̀ mo fẹ́ kó dá mi lóhùn dáadáa. 1 million tó wá fún mi gbẹ̀yìn owó kẹ́ni. Tí yín nìyẹn ọ̀dàlẹ̀ ni o. Ọ̀dàlẹ̀ yóò ó ń ṣèyàn rí. Ọwọ́ tèmi sì fi sáde ó ń tèmi rẹ jọ nínú. Bí ibà sẹ́yìn là ń ṣe àfẹ́ẹ̀rí fáyán lẹ̀ ń ṣe àrìnà kò fàdíyẹ ni. Wò ó tóògùn ẹni bá dáni lójú àfi gbárí ni. Eléyìí ó máa ń ṣe àkóbá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà fún àwọn obìnrin. A lè pè é ní àìní àkàkún tàbí kí a pè é ní àìmọ̀ ló máa ń fà á tí obìnrin fi máa ń ṣe àṣìṣe lọ́dọ̀ olólùfẹ́ wọn. Is this you? No, you bẹ̀rẹ̀ ó ní àwọn òjì kan tó máa ń fún mi tó dẹ̀ máa ń work tó máa ń. Oh, gbàgbé. So you know that. I'm sorry. Stop. Say no. Stop. Hold on. Eléyìí jẹ́ ìbàjẹ́ tí ó ti gbajúmọ̀ láwùjọ wa lásìkò yìí káàkiri ayé nípasẹ̀ ẹ̀rọ ìbára-ẹni-sọ̀rọ̀. Kí a pe olólùfẹ́ ẹni pé ibo lo wà, kí ó wà ní Èkó kó sọ wípé Ìbàdàn ni òun wà, tàbí kó sọ wípé Abẹ́òkúta tàbí Ọ̀ṣun Òṣogbo. Hello, baby. Hi, baby. Báwo ni? Ibo lo wà? Tí mo wà. Mo wà lẹ́nu ọ̀nà ilé báyìí. Oh, that's good. Okay, mi náà wà ní break ni. Yes, break time la wà ní mo ní pé kí n pè ẹ́. Oh, okay. Mi mọ̀ pé ní kò kí mi ni. Thank you so much. Báwo ni iṣẹ́? Àìní àmójúkúrò, ojúkòkòrò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó máa ń kó báni. Ojú tí ó ti mọ́ni rí kò gbọdọ̀ sọ wípé òun kò mọ́ni mọ́, ní èyí tí ó lè ṣe okùnfà ikú. Ṣé yìí náà? Ṣé yìí? Àwọn Yorùbá ló sọ wípé ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ. Ló dífá fún Adébímpé tí ó torí owó àti ọlá tí kò gbọ́ ìkìlọ̀. Ẹ má bínú, ẹ bá mi gba eléyìí fún èso. Ẹ kàn fi rẹ èso ni mo yín padà bọ̀. Èèyàn nílé ni wọ́n, ẹkùn gidi ni wọ́n. Nǹkan ṣe ọmọ yìí o. Àmọ́ ẹni ó máa kìlọ̀ fún gidigidi o, kí ẹ ṣọ́ra yín, kí ẹ má bàa fi ọwọ́ ara yín sọ ara yín di alààyè nínú òkú. Ìwọ ló máa dòkú. Bákan náà, ìfẹ́ owó ni ó ṣe àkóbá fún ìyá Adébímpé tí kò fi lè tẹ̀lé ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí wọ́n ti sọ fún ìyá Adébímpé.
bọ̀ wálé tí èsì pé o ti ń lọ. Mọ́mì kò lọ. Owó tó fún mi pọ̀ ni kó jẹ́ pé ó ti ń dágbére kó dàbọ̀. Abẹ́ ti gbàgbé pé tẹ̀sán pé láìkí ẹ̀ kí n má fẹ́ pé èèyàn kan sọ fún yín pé kò dáa kìnnìkan àti gbàgbé. débi pé Ó látẹnumọ́ ṣé mo pa